Boys, I just want to see what
ló kù tí ó lọ àmọ́ ta ni ó kàn mí báyìí mi ò tí ì mọ̀ nítorí níjọ́ tí wọ́n fi pè mí ìjà tá a jà mẹ́rin ó ní abíṣogun kò sí tí ò dá fún mi o ó sì pè mí onímọ̀gbẹ́nu gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò láì mọ̀ pé ọlọ́jọ́ ti dé bá a ṣe pọ̀ lónìí èmi gangan ni kú kọ́fì gbòdì àmọ́ ìṣẹ́ni tó lè yé thank you very much èmi ló dé àti lórí ọba Afọlábí sórí o ẹṣẹ́ kìí lọ. bá a ṣe jọ jẹ́ wọ́n dẹ̀ mọ orí ìrìnàjò rìn lórí ilé ayé kó tó di pé wọ́n fi papòdà ọ̀bọ̀n fi kú ni wọ́n fi òkú wọ́n fi sùnlẹ̀ láyé. ó mú mi rántí ìtàkùn ẹ̀jẹ̀ má bínú níjọ́ tí ẹnìkan ṣe kankan tó bí mi nínú ó wá bínú kúrò nílé bọ́lọ́bà ó wá rójú mi ní kí ló dé lẹ́ni báyìí wà báyìí wà báyìí bọ́lẹ̀ fẹ́ wà báyìí fún un ó wá ní pé kí n tẹ́tí ó lóun máa di orí kí n fàkàn fún mi pé tí òun bá ti kì í tán pé máa mọ ìtumọ̀ bóyá kí n dárí di nìyẹn ni àbí kí n má dárí di nìyẹn ni ó wá ní. ẹ rántí wọn ẹ má pè é. alákàtì ebi ò bá máa tọ́ra àbílẹ̀ bá máa tọ́ àwọn alákàtì.
tí àwọn tá à ń bẹ nínú ayé tá à ń ṣèdárò inú àwọn tí ń bẹ lọ́run yóò máa dùn pé ẹni ire kò káàbọ̀. ọmọ ìyá mi làwọn mi torí gbogbo òwe tó ń pa yìí kò yé mi. èyí ti ká ilé ìrìnwó àgbò òṣùgbó ti fọwọ́ òkú lélẹ̀ ń fún táwọn ọ̀làwálé Àfọlábí ti ṣíwọ́ ọṣẹ́. wọ́n fi Àfọlábí ti lọ. ewúrẹ́ kú ẹnu kú pàtẹ́ o adìyẹ kú ẹnu gbẹgbà o mọ́fì Àfọlábí ti kó ti olóko délẹ̀ fẹ́. Thank you very much. nínú ọ̀nà Thank you.
àwọn tíátà kò ṣe fún wọn orí òríra ẹ̀ orúfò bàbá fa bàbá tiwa balógun kò jẹ́ májò májèkò májẹ̀rù bà wá àwa ọ̀rẹ́ ẹ̀ tipẹ́tipẹ́ ṣàánú fún wa ó ń ṣe bàbá láàrin wa ó ń lérí gbogbo àgbà máa gbé èèyàn fún àwọn tí wọ́n ń retí ohun ayọ̀ ó ń ṣàánú ọ̀rúfù àpò ọlọ́mọ òkú o iwájú tó ga jùlọ má jẹ́ kó bàjẹ́ ẹni tó fi sílẹ̀ má jẹ́ kó jà rántí àwọn orin ẹ̀ tó máa ń bẹ̀ ọ̀rúfù wa. ayé ẹ wá wo Indomie lọmọ èrò ẹ wá wo Indomie lọmọ mú ìwà Adémọ́lá lọ́dọ́rí rẹ̀ o. Ikú bá pàdé wọ́n pàrọ̀. Ikú gbọ́dọ̀ pa wá.
Abagoli, how far now?